olùkọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́yọ̀ọ́ lórí àwọn tí wọ́n mọ̀ jí gbé lógbómọ̀ṣọ́. Tinubu kéde ìgbésẹ̀ láti gba aṣọ́gbó 1000 ṣiṣẹ́. Ẹgbẹ́ olùkọ́ NUT ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ tú yáyá jáde lánàá ọjọ́ Ajé Monday tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹfà láti ṣe ìfẹ̀hónúhàn lórí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn jàǹdùkú agbébọn tí wọ́n mọ̀ jí gbé nílé ẹ̀kọ́ ní Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti Yàwọ́tà ní ìjọba ìbílẹ̀ Oríire lógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáájú ní ẹgbẹ́ NUT ìmọ̀ ló mọ̀ ti sọ fáwọn ọmọ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n ṣe ìfẹ̀hónúhàn láti béèrè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn jàǹdùkú agbébọn mọ̀ jí gbé. Ààrẹ ẹgbẹ́ NUT ní Nàìjíríà ọ̀mọ̀wé Audu Titus Amba àti akọ̀wé àgbà ẹgbẹ́ náà ọ̀mọ̀wé Clinton wọ́n mọ̀ ti sọ wípé ìrírí tó mọ̀ burú jáì ń làwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ jí gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ó ní wọ́n ti ní nínú igbó tí wọ́n ti wà láti ìgbà náà. Ẹgbẹ́ náà sọ wípé ìyàlẹ́nu mọ̀ ló jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà wọ́n sì wà ní àkàtà àwọn ajínigbé títí di àsìkò yìí, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ń ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti dóòlà wọn. Ẹgbẹ́ NUT ó wá sọ nínú àtẹ̀jáde kan tó síta wípé ominú ń kọ àwọn lórí ìròyìn kan tó mà sọ wípé àwọn jàǹdùkú agbébọn náà wọ́n ti ṣekú pa lára àwọn èèyàn tí wọ́n mà jí gbé náà. Bákan náà ni ẹgbẹ́ náà ìmọ̀ ló mà tún sọ wípé ìbànújẹ́ ọkàn ìmọ̀ ló mà jẹ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ wípé àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n sì tún wà lákàtà ajínigbé lẹ́yìn tí ọ̀gá ilé ẹ̀kọ́ arábìnrin Àlàmú tó wà lára àwọn tí wọ́n mà jí gbé ó ti ṣe onírúurú fídíò láti ké pe ìjọba fún ìrànlọ́wọ́. Ẹgbẹ́ náà wá sọ wípé báwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ náà bí wọ́n ṣe wà ní àkàtà àwọn ajínigbé láì mọ ìgbà tí wọ́n máa jáde ìmọ̀ ló mà jẹ́ káwọn gùn lé ìyanṣẹ́lódì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ NUT ó ní ìyanṣẹ́lódì yìí yóò tẹ̀síwájú títí táwọn tó wà lákàtà ajínigbé náà yóò fi gba òmìnira. Ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ti kéde ìgbésẹ̀ ìjọba rẹ̀ láti gba 1000 ẹ̀ṣọ́ aṣọ́gbó lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó wáyé níjọba ìbílẹ̀ Oríire lógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ààrẹ ṣàlàyé pé èyí mà ṣe pàtàkì láti wá ojútùú sí ètò ààbò tó mà mẹ́hẹ ní Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lórí 1000 aṣọ́gbó tí Tinubu kéde láti gbà ṣiṣẹ́. Kí Ọlọ́ọ̀bẹ Elédùmarè kó bá wa sọ wọn dé láyọ̀ àtàlàáfíà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí wọ́n wò wá o. Àánú Ọlọ́run bá yóò fọ̀ nínú ayé mi àti àníkú sọ́wọ́ ajínigbé o. Àmín.